Dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín kan náà ni ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Èkìtì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú tó pa àwọn ènìyàn mẹ́ta kan ní ìgbà tí ìdàrúdàpọ̀ ìrúkèrúdò ìtúká wáyé ní ilé ìtura kan ní ìlú Ìkẹ́rẹ́-Èkìtì. Ìròyìn Orísun àrígbámú kan ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ ńlá ibi yìí wáyé lẹ́yìn ayẹyẹ gbígba oyè ìkẹ́kọ̀ọ́jáde èyí tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga Bámidélé Olúmilúà University ti Education, Science àti Technology Ìkẹ́rẹ́-Èkìtì tí wọ́n ṣe ní ọjọ́ Àbámẹ́ta. Ayẹyẹ wẹ̀jẹwẹ̀mu yìí ló yí padà di ìrúkèrúdò yánpọnyánrin èyí tí ó yọrí sí ìfarapa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti ikú àwọn mẹ́ta náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Nínú ìwé àkọsílẹ̀ tí ìjọba àpapọ̀ gbé jáde síta èyí tí iléeṣẹ́ tí ó ń rí sí ètò owó Wálé Ẹdùn buwọ́lù pẹ̀lú ọjọ́ àkókò tí wọ́n kọ sí wípé àwọn dá padà sẹ́yìn sí ọjọ́ kìíní oṣù kẹrin April 1st ọdún 2026 ni pé ìjọba àpapọ̀ ti fòfin de àwọn ọjà bíi sìmẹ́ǹtì, ohun ọ̀sìn, òògùn àti ohun ọ̀gbìn láti orílẹ̀-èdè tí kò sí nínú àjọ Economic Community of West African States (ECOWAS). Àwọn ọjà bíi òkú àti ààyè adìẹ, tòlótòló, ẹyin wọn, ẹlẹ́dẹ̀ tàbí ẹran màálùú, òróró tí wọ́n ti fi oògùn tún ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn eléyìí ló gbé jáde síta wípé àwọn ọ̀tọ̀kùlú ìlú àwọn ènìyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí àṣà ìbílẹ̀ àti olóṣèlú ni wọn yóò farahàn níbi ṣíṣàmì àti ṣíṣe àfihàn ohun àwòrán ìṣẹ̀ǹbáyé nípa bíbá ọ̀gá wọn fún àwòrán yíyà Bruce Ọ̀nàbàpẹ̀yà ṣe ayẹyẹ àfihàn àwòrán yíyà àwọn ènìyàn pàtàkì tí wọ́n ń retí níbẹ̀ ní Norbert Nareta Wọlé Ṣóyínká, Obi ti ilẹ̀ Onitsha, Nnaemeka Fred Achebe, gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ rí Gbénga Daniel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọba bíi Onírù ti ilẹ̀ Ìrù, Ọba Bashir Abísóyè Ọdẹ́sànyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Àwọn ènìyàn mẹ́jọ tí wọ́n bọ́ sọ́wọ́ àwọn ajínigbé ní Ọjọ́rú tó kọjá nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé nínú ọkọ̀ akérò oníjókòó méjìdínlógún 18-seater tí ó rin ìrìn àjò láti ìpínlẹ̀ Benue lọ sí Òtúpó fún ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga gbogbogbò tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà JAMB ni wọ́n ti dóòlà ẹ̀mí wọn tí wọ́n sì tún ti gba òmìnira báyìí lọ́wọ́ àwọn ajínigbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn eléyìí náà ló tún ṣe àfihàn bí Malam Ahmadu ṣe gbé sí orí ẹ̀rọ alátagbà X rẹ̀ wípé gómìnà mẹ́wàá àti igbákejì ààrẹ wà ní ìpínlẹ̀ Borno fún ayẹyẹ ìgbéyàwó tí wọn kò sì lọ sí ibi ètò ìsìnkú àwọn ọ̀gá ológun tí wọ́n gbẹ̀mí mì níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ààbò fún ìpínlẹ̀ Borno. Ọ̀rọ̀ yìí ló wá fa oríṣiríṣi ìfẹ̀hónúhàn lórí ẹ̀rọ ayélujára káàkiri èyí tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lu àwọn olórí wa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí ẹgbẹ́ Indigenous ti Ìbàdàn lábẹ́ ìṣàkóso Central Council ti Ìbàdàn Indigenous (CCII) gbé jáde síta tí ààrẹ àpapọ̀ amòfin Suleiman Adeniyi buwọ́lù ní ọjọ́ Ìsinmi nípasẹ̀ akọ̀wé ẹgbẹ́ Elite Socio-Cultural Organization Kọ́lá Olómìdé wípé aáwọ̀ ìjà ìfàǹfà tí ó wà láàrin gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àti Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà tí wọ́n fẹ́ rọ̀ ọba lóyè àti ètò yíyọ gómìnà kúrò nípò rẹ̀ ni àwọn ti wá ojútùú sí tí àwọn sì tún ti yanjú gbogbo rẹ̀ pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Olùdásílẹ̀ àti alábòójútó gbogbo ìjọ Living Faith káàkiri àgbáláyé Bishop David Oyedepo ti kéde ìdájọ́ sórí gbogbo àwọn adàlúrú agbébọn àti àwọn onígbọ̀wọ́ wọn pátápátá. Ó ṣe ìkéde yìí níbi ìsìn ọjọ́ ìsinmi tí ó pe àkórí rẹ̀ ní ọjọ́ májẹ̀mú fún ẹ̀san ní olú ìjọ rẹ̀ tí ó wà ní Ọ̀tà, ìpínlẹ̀ Ògùn. Nínú ìkéde rẹ̀ ló ti sọ pé kí ó tó ọjọ́ méje ìdájọ́ láti ọ̀run wá yóò dé sí orí gbogbo àwọn apànìyàn, ajínigbé àti àwọn onígbọ̀wọ́ wọn káàkiri ilẹ̀ Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online.
ààrẹ ìjọ United Church of Christ ní orílẹ̀-èdè Nàìjíríà (ECAN), ẹni ọ̀wọ̀ dókítà Amos G. Kiri ti ké sí ààrẹ Bọ́lá Tinubu láti tètè wá ojútùú sí àìní ààbò tó péye àti ebi tí ó ń fi ìgbà gbogbo burú sí i jákèjádò ilẹ̀ Nàìjíríà. Kiri pàrọwà sí ààrẹ nígbà tí ó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ níbi ìpàdé ọlọ́dọọdún àpapọ̀ 150 irú rẹ̀ ti ìjọ wọn èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Kaduna. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé àìní ààbò tó péye àti àìní oúnjẹ tó tó ti mú ìrora bá àwọn ará ìlú àti ìjọ lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Àjọ tí ó ń rí sí ìdánwò àṣewọlé sí ilé-ẹ̀kọ́ gíga gbogbogbò káàkiri ilẹ̀ Nàìjíríà (JAMB) ti kéde èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ tí ó jókòó ṣe ní ọjọ́ kejì àti ọjọ́ kẹta. Àjọ JAMB wá tẹ̀síwájú nínú àlàyé wọn wípé àwọn akẹ́kọ̀ọ́ náà dín díẹ̀ ní 1.5 mílíọ̀nù (1,264,940) wọ́n ti lè lọ máa ṣe àyẹ̀wò èsì ìdánwò náà. Ìròyìn yìí ló tún rán wa létí pé àwọn àjọ yìí ti kọ́kọ́ gbé èsì ìdánwò ọjọ́ àkọ́kọ́ síta, èyí tí ń ṣe ọjọ́ 16 oṣù kẹrin (April 16), àti pé gbogbo akẹ́kọ̀ọ́ tí ó ṣe ìdánwò náà jẹ́ 700 ó dín díẹ̀ 632,752. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Lórí ẹ̀rọ alátagbà X tí gómìnà Adémọ́lá Adélékè ni ó ti ṣe àfihàn àwòrán fọ́nrán eré orin tí gbajúgbajà olórin Afrobeat David Adeleke, tí gbogbo ènìyàn mọ̀ sí Davido, ṣe ní ìlú California, orílẹ̀-èdè United States. Ní aṣòfin Adeleke ti bẹ̀rẹ̀ sí ní gbóríyìn fún un wípé ó gbé àṣà, ètò ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìdílé rẹ̀ lárugẹ nígbà tí ó ń ṣètò 2026 Coachella Valley Music àti ti Art Festival. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ bá mi subscribe, kí ẹ má tún gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.